bọ̀ nígbẹ̀yìn ayé sẹ̀mbá àgbà pé ànábì Ìsá bọ̀ àbí Imam Mahdi ti ṣe kíni ń bọ̀ àwọn náà ní Mahdi tí wọ́n ní Imamul Mahdi al-Muntazar. gbogbo àwọn tàwí méjèèjì láì àti Muhammad àti Fatima àwọn ni Ahlul Bayt àwọn fámílì ànábì àwọn nìkan gbogbo sọ̀hábà tó kù pátá lẹ́yìn àwọn bíi mẹ́ta mélòó kan tí wọ́n yọ ọ́ lẹ̀ wọ́n ní gbogbo wọn pátá kèfèrí gbogbo wọn. qala Khomeini la'natullahi alayhi torí ti kú tí ọba ti kú ní àbá ní hadahullah kọ́lọ̀ bá fi mọ̀nà. Khomeini tá a máa ń gbọ́njọ́ tí gbogbo tá a máa ń ní wọ́n mọ́rí Ayatollah al-Khomeini ọ̀kan náà àwọn eléré ibú wọn ni ẹgbẹ́gbẹ́sọ ó ní máa ń lamu yóò mẹ́lẹ̀ bèèrè ìmáàmàtì fọwọ́ káfíìrù ẹni tí ó bá nígbàgbọ́ pẹ̀lú ìmáàmù àlífà gbogbo àwọn méjèèjì láyé ó ti di kèfèrí sì ní bẹ́ẹ̀ bá ba ipa òmìnirí ní kan pa ìmí àti ẹ. wàá fẹ́ràn máa yẹ kúlò rasul ẹ wá wo ibi ìjọ tí ó fi jàmbá mi adébà Muhammad sallallahu alaihi wasallam anábì a máa sọ fún ìyàwó Aisha tí ó ti aláàbò ọba tó nǹkan wípé múri Abubakar fali yusalliya binnas sọ fún Abubakar kó kírun fún àwọn èèyàn èmi náà jọ yìí sí anábì ọwọ́ ara pálápálá yóò wá jókòó sẹ́gbẹ̀ẹ́ Abubakar nígbà wọn lọ Madina òun àtàrí wọn jọ múra wọn lọ́wọ́ jẹ̀mọ́ òun àti Abubakar ó lè ké sí Abubakar lọ́sàn gan ni wọ́n ní ọlọ́run ní ká kú olùlé ni o Abubakar ní àsùnbàtà sọ̀rọ̀bà ó ti yá náà nù ni o gbogbo ilé gbogbo ọlá gbogbo oko gbogbo owó gbogbo iṣẹ́ gbogbo àwọn kọ́mpìnì gbogbo àwọn oko abílẹ̀ bọ́lọ̀ Mọ̀dínà ya àwọn àgbà nábì ni wọ́n jọ wà ní kòtò jọ́mẹ́ta wọ́n lò ní òkùnkùn kò sí nọ́mbẹ̀ o kò sí jàǹdù kò sí láńtà kò sí kánù kò sí ní ẹlẹ́tíríkì kò sí kankan bẹ̀ gbogbo olóró fi ń san wọ́n bẹ̀ kálá nábì múlẹ̀ ń jẹ̀má òun náà ní máa ń tẹ̀síwájú bọ́lọ̀ bá dé là ní ẹjọ́ àbákẹ́ òde wọ́n tí wọ́n lọ Madina báwo bá kiri ṣe ń gba wájú ànábì yóò tún bọ́ sẹ́yìn ànábì yóò tún bọ́ sọ̀tún yóò tún bọ́ sẹ́sì ànábì ní kí ló dé Abubakar ó ní kí wọ́n má pa ọ́ ni kí wọ́n má bàa pa ọ́ ni ṣe àwọn eléyìí ni wọ́n pè kéfèé ọlọ́mọba ọkọ̀nà mọ́ṣẹ́yà o kọ́lọ́mọba ọkọ̀nà mọ́ṣẹ́yà o kọ́lọ́mọba ọkọ̀nà mọ́ṣẹ́yà o ṣéyà lè wọ̀ náà ni o Umar ibn Khattab ẹgbọ́gbàdọ́ lọ́wọ́ ròyìn Abubakar lọ́mọdé ilé wọn máa tún lè gbáàr nígbà táwọn méjèèjì ń bẹ nínú kòtò ìrìyàkú wúlò ní sọ ibi nígbà tí ń sọ fọ́ra rẹ̀ pé láàdàdán anábì ní máa banújẹ́ inna Allaha ma'ana ọlọ́run bẹ pẹ̀lú wa sẹ́ni tí wọ́n pè kéfèé nígbà anábì kú ni Abubakar na owó ọ̀nà owó ẹ̀gbọ́n níjọ́ kan ànábì ní Abubakar owó ìpọ̀ òfin kankan tẹ̀lé ó ní mo fọ́ lọ́wọ́ àtànábì lẹ̀ fún radiyallahu ta'ala anhu ẹ̀yọ́ ma yá wa sí ọ̀rọ̀ Uthman ibn al-Affan òun la fẹ́ sọ àbí ọ̀rọ̀ Umar ibn al-Khattab ẹ̀sìn wa yìí jama ẹni tọ́lọ́wọ́ bá tó fi mú wa kúrò nínú àhámá bọ́ sínú ìta Umar ibn Khattab bó ṣe dé ráì ni wọ́n ṣe túnṣú kálukú kí wọ́n kọ́rọ̀ Umar ní alasna ala al-haqq ṣe ń sọpá wàlẹ̀ gbọ́dọ̀ òdòdó lọ́wọ́ ni wọ́n hùn ala al-batil àwọn tó wọ́n fi ní àwọn tó wọ́n fi ìtúwòrí tí wọ́n fi èsù sí àwọn yìí ni wọ́n bẹ lẹ́ni àmù ní àbáwá táǹsì ọba tó dá gbogbo ayé wọ́n tó bá pèrò sí bọ́ọ̀tà lọ lè pèrò ẹni bá débi ń bẹ̀rù lórí nígbà kálukú ń lọ Mádínà kálukú ń yọ lọ ní àdébìkan yọ lọ ní àjàgbọ́kẹ̀ nígbà tí wọ́n bọ̀ tàbí lọ ọkọ̀ síta ní ọmọ ọdún ní gbogbo ìhara bọ́sà èmi ń lọ Mádínà o ẹni tó bá fẹ́ kọ́ máa rẹ̀ kó di ọmọ òrukàn kọ́ máa bọ̀ wá wọ́n pàdé mi lẹ́yìn ìlú ẹni bá fẹ́ kí ìyàwó rẹ̀ ó dókó kọjá pàdé lẹ́yìn ìlú ẹni tó bá jẹ́ pé tó jẹ́ ti tó kọ̀fẹ́ jẹ́ mi láyé má kọjá pàdé lọ́nà Mádínà ìdánilójú ẹ̀sìn àwọn eléyìí làwọn ṣe ń pè ní kò fa
ìpè kèfèrí ni wọn kí lẹ́yìn wá ṣe tẹ́sí èyí tẹ́sí kákàkiri kí lè ṣe kí iṣẹ́ ìwé ṣe tẹ́sí ọlọ́run bá wọn. Umar bin Khattab Ànábì lọ́tà ó ṣe ìjọba ẹ̀sìn gbogbo aráàlú nígbàdùn wọ́n mọ ẹwà ẹ̀sìn a lè ka gbogbo àwọn ọmọ náà kébù wọn àwọn ètò wọn ṣe fẹ́sìn àlèkà tán jòkó yìí. Usman bin Affan kọ́ òun ní owó fẹ́sìn ọ̀nà owó fẹ́sìn àtàwọn sàhábà yòókù náà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́wọ́n bá ní Muhammadu Rasulullah Muhammadu òjíṣẹ́ ọlọ́wọ́n bá ní walladhina ma'ahu aṣídá àtàwọn tó wà pẹ̀lú ẹ̀ àwọn olówó pẹ̀lú ẹ̀ tálàkọ́kọ́ Abubakar Umar Uthman Ali radiyallahu ta'ala anhu kọ́nà báwọn tó ń sàdọ́ fún Ali yẹn sẹ́wọ̀n pé ọjọ́ wà ládùúgbà ẹgbẹ́ tó ọ̀sán sàábà èèpè làwọn máa ń sẹ́fọ́ Abubakar àti Umar àti Uthman tí wọ́n bá dé mọ́sáàsì Madina báyìí tí wọ́n bá dé mọ́sáàsì Madina tí wọ́n wá sálámà sí ànábì nínú sàárì rẹ̀ ẹ̀rí pé sàárì ànábì sàárì Abubakar Umar ni wọ́n kàn ní sallallahu ala nàbì kọ́lọ̀ bá wa kẹ́ ànábì tí wọ́n bá ti dé wájú bí sàárì Abubakar wọn ní sọ ọ̀rọ̀ jákè mọ́ nítorí wọ́n máa sọ sínú ní pé la'natullahi alayki la'natullahi alayki wọ́n lè yàtọ̀ bìlá kọ́lọ̀ mọ́sá ìsọ nílẹ̀ tó bá dọ́dọ̀ Umar la'natullahi alayki kí ni wọ́n ṣe wọ́n ní wọ́n gbé àdífà fún Ali ẹ̀dá wọn bá nílò àfúnyàn òun lọ wá sọ wọn ti kèfè yìí tẹ́ẹ̀mọ̀ wá ṣe pé ilé lé gbogbo wàhálà tí wọ́n ti fẹ́ sìn tẹ́ẹ̀mọ̀ mọ̀ pé ìtì ń bẹ́nu ọ̀tọ̀ àwọn àti ìyàwó ní wọ́n tó ní àjọ ṣiṣẹ́ nínú àwọn láti sọ mùsùlùmí di ṣíà sáwà àti ṣíà lè dòkó tòkó yìí sì tí ò ní yọ̀bọ̀n tí wà ní ṣíà ilé sọ̀rọ̀ ẹnu lé ṣẹlẹ̀ dòkó ní káàdì ẹ̀dàgbẹ̀yìn ni wọ́n sì rí pé wọ́n pa ọ́ kúrúbá tó wà ìbáàdà ní lọ́dọ̀ wọn bọ́bá ti mú ẹnìkan bólẹ̀ nínú àwọn súnnà yóò ní òun súnmọ́ lọ́wọ́ bàlá náà pẹ̀lú èkúté kan òun ká mọ́sí kan lòun náà wọ́n ní ipò rẹ̀ ti ga lọ́dọ̀ ọlọ́run ṣẹ̀rí pé kìí ṣe kan tẹ́yẹn fọ́ kéèké mú wọ́n mi ní akọ́ ìdìhìm nínú àwọn àkídà wọn hum istahaqqul khilafa fi a'immatihim wọ́n ní àwọn àdéhùn kankan táwọn ìmáàmù wọn méjèèjì láwọn ṣẹlá àwọn méjèèjì láwọn mú ń bari ìmú nà mínú hùn àwọn ọmọ tí ń lọ ẹni ọlọ́run gbogbo wọn àwọn àyẹn oyé wọn ò pera wọn ní kankan o àwọn mọ̀nàfíkì náà wọ́n kójọ ni wọ́n so ipò wọn àti ọlátọ́wà fún wọn àwọn náà ni wọ́n kọ́ lé àwọn àdínsì àrọ́dàrọ́dà irọ́ wọ́n ní àwọn ìmáàmù ìtọ́jú àwọn alùbẹ́ẹ̀tì yìí ẹmọ gbọ́dé máa ń ṣe àsàlátù wọ́n ní sallallahu ala nabiyyi wa alihi ọlọ́run kó bá wa kẹ́ ànábì àti àwọn ará ilé rẹ̀ nígbọ́n láyé tí wọ́n ní wà sàhábì àtàwọn gíní àtàwọn bàhábà nígbọ́n tí wọ́n gbì láyé nítorí pé gbogbo àwọn sàhábà lọ́dọ̀ wọn kíni jama kò fà àwọn ìmáàmù wọ̀nyí wọ́n láwọn ni wọ́n lẹ́tọ̀ọ́ sí kìláfà wọ́n já àwọn sàhábà tí wọ́n tóbi yẹ wọ́n já àgbà lọ́wọ́ àwọn àlíní wọ́n sàbòsí fún wọn fáwọn kárànà jàmbá ni wọ́n ẹlẹ́ẹ̀kejì wọ́n máa tún wọ́n láàyè kùtìwúnà kulla shay'in ayyu shay'in fa'alu la yaqti'una fihi ya'muruna bi amrillah àwọn ìmáàmù àwọn méjèèjì láyé àwọn yẹn àti sọ wọn kú bí àṣìṣe wọn ò lè ṣàṣìṣe láyéláyé gbogbo tí wọ́n bá ti ṣe ntọ́lọ̀ ní kí wọ́n ṣe ni ló fi jẹ́ pé tí ọ̀kan nú àwọn sẹ́yìdì wọn àbí áyàtù náà àwọn áyà wọn tó bá ti ní ọyọ́ máa lọ bí wọ́n lọ́rùn ṣe rí pírẹsidẹ́ǹtì ìlú Iran lábẹ́ áyà lọ́wà lábẹ́ eléri wọn wọ́n já àfẹ́sì wọn ní ọmọdé àrí pírẹsidẹ́ǹtì wọ́n ní nígbà tí àwọn ìmáàmù méjìlá bá ti lọ tán oyé àwọn lọ́kàn táwọn nífẹ̀ẹ́ wọn làwọn máa sọ̀rọ̀ àwọn di áyà àwọn fẹ́ wá darí gbogbo ayé ni àmọ́ báwọn bá ní gbogbo ayé darí àwọn máa darí ọ̀dọ̀ àwọn pẹ̀lú àkídà ṣíà àwọn máa
ṣe dáwà fún àwọn aráàlú mi náà táwọn ló fi di ṣe à táwọn bá wá pọ̀ dáadáa àwọn wà gbàjọba ìsìn Islam pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn Yahudi Israel àti Amẹ́ríkà. ìyá àdàmúnà nìkan yìí wọ́n ní àwọn àbá àwọn yẹn méjèèjì láwọn ibi wọ́n tóbi dé kò sí tọ́pamọ́ tí wọ́n mọ̀ nínú sánmà àtìlẹ̀ tọ́lọ̀ sí ní kúlá ya alamma fi samawati wal ardi ghaiba illa Allah ọlọ́mọ ní kò sẹ́ni tọ́pamọ́ nínú sánmà àtìlẹ̀. ẹlẹ́ẹ̀kẹrin hum fawqa al-anbiya illa Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní àwọn àbá àwọn méjèèjìlá àwọn ìmáàmù àwọn yẹn wọ́n ju gbogbo àwọn ànábì ọlọ́wọ́n ọba lọ àti gbogbo àwọn wàlí ọlọ́wọ́n ọba ànábì Muhammad nìkan ni wọ́n sékè ní wọ́n ìṣúná kọ́lẹ̀ Khomeini sọ́bà wọ́n pọ̀ dáadáa wọ́n pè kán ní kìlíìnì àwọn àgbà nínú ṣíà nìyẹn ìdójì máa wọ́n rọ̀ sí Khomeini wà ní pé ìyẹn súnmọ́ wa àdìsọ̀nù tíra kan wà kẹ́lẹ́ wò ó ti tíra kan wọ́n pè ní al-hukumatul islamiyya ẹgbọ́n tó fẹ́ bẹ́ẹ̀ ó ní wàhálà min asasiyat al-aqidati ash-shi'iyyati nínú àjọ kan tàwa ṣíà annahu la yasilu ila al-makanati ar-ruhiyya lil-a'imma ipò tí àwọn àfáà wà nínú ẹ̀mí ẹnìkan kan ò lè súnmọ́ bẹ́ẹ̀ la malakun mukarram màláìkà kan ò lè débẹ̀ wala nabiyyun mursal kò sáà nàbẹ̀ lọ́wọ́ bá kàtà ránṣẹ́ tó lè débẹ̀ láíláí. ó wà nínú page 64 tíra Khomeini tí wọ́n pè ní al-hukumatul islamiyya. ṣẹ́rí pé nǹkan ti délẹ̀. ẹlẹ́ẹ̀karùn-ún àwọn tí wọ́n jẹ́ gùláàbù nínú wọn àwọn náà tún ní àwọn devoted gùláàbù àwọn alágbègbè nínú wọn wọ́n ní Jìbìrìlù ibi tóun nífẹ̀ẹ́ àdídé ó ní Jìbìrìlù tí ọlọ́run ọba sànẹ́bùwà Muhammad sallam Jìbìrìlù ṣiṣẹ́ jẹ́ ní o àlí ni wọ́n ní kí wọ́n gbé Kùránì fún o ẹgbẹ́ tó ní khánàlẹ̀ àmínú Jìbìrìlù ń jẹ́bẹ̀ Jìbìrìlù sí jàmbá Jìbìrìlù jàmbá ó jàmbá Jìbìrìlù o ìpé wọ́n jọra wọn púpọ̀ ànábì àti àlíṣe kíní wọ́n jọra wọn pọ̀ bàbá 40 àti ọmọ ọdún 12 ọdún 11 wọ́n wá jọra wọn pẹ̀lú funfun àti irun dúdú wọ́n ti rọ̀ sórí àwọn èèyàn wọ́n ti gbà pé bẹ́ẹ̀ náà àdáwò tó bá ní sọ ọ́fíìsì àfáà tí sọ ọ́fíìsì kéwù lẹ́fẹ́ dúkù tí ò ké àlésù wọlé tọ́ inú èsì wọn wọlé tàwọn táwọn yìí ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àwọn nǹkan tó wá lè jù àwọn yìí lọ ẹ̀gbọ́jà máa kí n tó sọ àwọn yìí ní ẹ̀rí táwọn afá mú wá lérí èyí tí wọ́n wílẹ̀ kan ọlọ́ni wa máa Muhammadu ní illa rasulullah Muhammadu ní òjíṣẹ́ wa ní Muhammad ó tún sọ fún mi ní Muhammad rasulullah walladhina ma'ahu Muhammadu òjíṣẹ́ ọlọ́run àti ṣé wà nùkọ́ ní pé Ali ẹlẹ́ẹ̀kẹfà alùgbòlátù minhum ya'taqidun anna Aliyyan huwa Allah àwọn sí àwọn lè jiyàn rẹ̀ torí àwọn náà lítírà wọ́n ní gbogbo èyí dẹ́yìn wíìnì dẹ́yìn pé kìnnìkà ẹ̀ sí làámẹ́lẹ̀ àlí gan ọlọ́run gan ní àlí ẹwọ́n wọ́n lọ káàkiri lẹ́yìn pàtẹ́ ti rí àlí àwọn la ní wọ́n fèrè kalẹ̀ fún àlí lẹ́ẹ̀kan tí àlí ní ẹgbẹ́ kòtò fún wọn wọ́n ti gbẹ́ kòtò fún wọn wọ́n ti jù wọn nù náà làwọn kan bá tún dìde lẹ́wọ́n ní àṣọ tó ń lọ lọ́wọ́ sọ́nà kan lè fi lọ́dún ìyàn tí ìbá sọ lọ́wọ́ ẹjá kíra wọn náà bọ́ bẹ̀ làwọn náà bá bọ́ bẹ̀ àwọn lè pàdé ẹ̀dá ìjẹ́ náà àyọ́mọ̀ yá mi nílẹ̀ Islam tẹ́ẹ̀sì mọ̀ pé àwọn eléyìí tí wọ́n tún burú jáì wọ́n wà láyé nísìn náà wọ́n sẹ́kù wọ́n pe àfá àwọn ní Ibrahim al-Amili ọkọ̀ pàṣídà kan orin ẹgbọ́n ṣe kọ́ ó ní Aba Hassan ni anta ainul ilahi ó ní wọ baba Hassan tani baba Hassan Ali baba Hassan Ali ó ní wọ gbọ́n ọlọ́run bàbá ti rọ́lọ́run àti rí ọ bàbá ti rí ọ àti rọ́lọ́run wọ́n ó ní wá àlùkùdì láti sáàbíyá bẹ́ẹ̀ bá ti wá di lẹ́sẹ̀ ọlọ́run kọ́mọ́dà àmójìnà kọ́sà ti wá bá wọ àlè wọ́n ní ọlọ́run ni wọ́n náà
wa anta al-muhitu bi ilmi al-ghuyubi gbogbo tó pamọ́ ní ọsán máa tilẹ̀ kò sí ìtọ́ ọmọ ńbẹ fahadi ta'azubu anka min khafiya ìjẹ́ ìdíkẹ́ pamọ́ nínú ayé fún wa ìtọ́ ọmọ ọ̀kan nínú àwọn afáwọn Suleiman al-Mazini ash-Shi'i òun náà kọrin ibi ìyáàlì ó ní ilayka tasiru jami'ul umuri ó ní gbogbo bùkátà ara ayé tẹ́ bá fẹ́ kọ́ máa bíyá ọ̀dọ̀ ẹlẹ́rẹ́ kan máa kó wá wa anta al-alimu bi dhati as-suduri ìwọ́lọ́ọ̀bà ọmọ ìwọ́álì tọ́jú al-alim tọ́jú ẹni tó ní ìmọ̀ nípa gbogbo tí ń bẹ nínú èrò ọmọ èèyàn nínú ìgbáyà rẹ̀ kò sí tọ́ọ̀mà nínú ìgbáyà ọmọ anábì Ádámà wa anta as-sami'u wa anta al-basiru ìwọ ló rí gbogbo nǹkan ló sì ń gbọ́ wa anta ala kulli shay'in qadir ya mudira al-wujudi báyìí tó lọ ìwọ̀lọ̀ darí ẹ̀ wà káàfù tọ̀ríìdì gbogbo àwọn tí ayé bá tú tí wọ́n bá wá tí wọ́n sápamọ́ sí kọ́sà wà sápamọ́ sínú kòtò rẹ̀ ọ̀dọ̀ rẹ̀ ní kọ́ wá sápamọ́ sí wà máa wà lọ fúdì gbogbo àwọn jàmá tí wọ́n bá mú orí ká má lè pe ọlọ́run kọ́nà wà bá wà ní tí wọ́n bá ti ń pè wà ní wọ́n máa dọ́dọ̀ ọlọ́run wà wà ọlọ́run ní ìwọ náà lakọ̀dí kàfàrà lẹ́ni nàkọ̀ọ́lù inna Allaha wal masir ọlọ́run ní kèfèrí ni wọ́n gbogbo àwọn tí wọ́n ní Jésù Ànábì wa Ìsá ipò òun lọ́lọ́run ọlọ́run ní kèfèrí ni wọ́n ẹni bá pe àdí lọ́lọ́run kí ní àmà pé ṣe àfùfà kèfèrí ni wọ́n àmọ́ wọ̀ dájọ́ ká máa pa wọ́n lọ́dọ̀ tiwa agbè wọ́n kèfèrí torí pé iṣẹ́ tí wọ́n ń ṣe iṣẹ́ tẹ́mi iṣẹ́ kèfèrí ni wọ́n sì ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lẹ́nu àwọn báà tún náà wọ́n ní báwọn ti máa ṣe tàwọn làwọn ṣe kíni ní làwọn ń ṣe lọ yẹn máa dà yẹ kọ́kọ́ lè dá ẹ̀sọ̀ ọ̀jà ìgbà tẹ́yìn bá ń ròyìn ẹnìkan báyìí èwo lọ́wọ́ ń ṣẹ́kù fún ọlọ́run ọba wa tá a fẹ́ fi ròyìn ọlọ́run ọba wa. ẹ̀yọ́ mayami nínú àkídà wọn ní wọ́n lẹ́sìn jẹ́ gidi bí sahabi tẹ́ bá rí ẹ̀sùn lò tó súnmọ́ yìí wọ́n ní alì kọjá lọ́nà wọ́n máa wá ní salamu alayka ya Ali salamu alayka ya Ali salamu alayka salamu alayka tí wọ́n máa sọ fún Ali lọ́wọ́ Allahu akbar àṣetáni gbòrò bá yóò sì sọ ọlọ́gbọ́n yóò sì sọ dígí yóò sì sọ tó gbogbo tí ò nílá ìrònú nínú àwọn àkídà wọ́n gbà pé ìjùsùn náà mọ́tà òun náà ní ká fẹ́ obìnrin básìkò kan ká sì fún lówó káwá sí ilẹ̀ ká má fẹ́ mọ́ lóòótọ́ nínú ìpìlẹ̀ ẹ̀sìn nígbà táwọn sábà bẹ̀rẹ̀ lójú ogun ànábì ṣe lẹ́tọ̀ọ́ fún wọn pẹ̀tọ̀ ẹni fẹ́ àwọn ọmọbìnrin lọ́dọ̀ àwọn fábílì wọn ẹ̀dì fún wọn lówó lásìkò tẹ́ ti kúrò ní àárín ojú ogun kẹfẹ́ bá máa ṣe sìná sẹ́rí bẹ́ẹ̀ máa ṣe sìná kò ní lágbá mọ́ ò ní lágbá ẹ̀mí ò ní lágbá owó ò ní lágbá àlàáfíà ọlọ́run yóò agbára kúrò nù ara rẹ̀ yóò sì yọ kúrò nù ẹ̀mí rẹ̀ ẹ̀mí ò ní bókè dáadáa kò ní sí kálábò ọ̀sà òsì bí èkúté tọ́sì ọmọ ọbẹ̀ lọ́nà ojú ọjọ́ ọlọ́run ya mọ́ pàlíbàlì kò lóòrùn sábẹ̀tì kálíbi àdáni má jẹ́ súnmọ́ tọ́ ọlọ́run ẹmọ́ súnmọ́ jẹ́mọ́ mùsùlùmí àdébìsọ̀rọ̀ láàrín ọ̀sán àti mọ̀ pé yóò di agbára wọn kù wọn ní agbára ruhaniya lẹ́yìn ìlànà ìpadà wá ṣe ní aram nígbẹ̀yìn ipe ẹnìkan kánú ní alhamdulillah àwọn mùsùlùmí tí wọ́n ti pọ̀ àwọn ọ̀tá ò tó nǹkan mọ́ ẹ máa ṣe mọ́tí àmọ́ dèédédèdé àwọn ṣíà wọ́n sì ń bá lọ gbogbo àwọn ṣéwùṣéwùṣéwùṣé wọn yẹ wọ́n gbádùn àwọn ọmọ gíbá wọ́n bá lọ ìlú wọn kàn wọ́n sá àwọn ọmọ ọlọ́mọ mọ́lẹ̀ ní pẹ̀lú láwàní àwọn ọ̀tá ọlọ́run àmọ́ àwọn obìnrin ni wọ́n ń ké débi nẹ́ẹ̀sì pé tó ṣéwù kan tó wá wọn ó bọ̀ tuntun lọ nínú àwọn àkídà wọn olùdó ìmáàlì mọ̀tàzàrà àbá àwọn ti gbẹ̀yìn màdí wọ́n ní yọ́ padà wá sí ilé ayé lọ́wọ́ gbẹ̀yìn yọ́ máa wá pa gbogbo àwọn tààtì sí hàn lẹ́yìn náà yọ́ wá jí ìyàwó ìṣàdìdé nù sáré yọ́ wá sí lẹ́gbà sínà tó sí kíni tó sí tọ́lọ́wọ́ bá sì ti sọ pé innal ladhina ja'u bil ufuki àwọn tí wọ́n parọ́ mọ́ yàwó Aisha usbatun minkum àwọn mọ̀dáfíkì ara yìí náà ni látàzàbó ṣáàrán lákùn ẹ̀yẹ́ sàábà ẹ̀mí lójú ẹmẹ́sọ̀kúnmá bá ní wọ́n khairun lahum orí ní o afẹ́kẹ́ àwọn mọ̀náfíkì ìrọ́ ni wọ́n pa ọlọ́run bàrá èèyàn láti sánmà tó kò rí bẹ́ẹ̀ ẹ̀yin wá ní bẹ́ẹ̀ gan lórí kí ló dé tí wọ́n fi sí ìyàwó Aisha mọ́nà àrùn bẹ́ǹtì nínú àwọn ará ajá ànábì ìyàwó ànábì tẹ́tẹ̀ lára lé rẹ̀ ìbínú tàbúbákìrì
ńlọ́nà ìyàwó Aisha. ẹlẹ́ẹ̀kejì aáwọ̀ kan wáyé láàrin Muawiya ìyàwó Aisha àti Ali lẹ́yìn bàtà nàbí lọ táwọn àfa wa ní kọ̀gbẹ́nu wa ká máa sọ̀rọ̀ wọn aáwọ̀ ní mọ́ wáyé èèyàn ni wá aáwọ̀ yẹn ló bí wọn nú ni wọ́n fi yọ̀wọ̀ ìyàwó Aisha jáde kúrò nínú àwọn Ahlul Bayt. wọ́n ya olóńgbò tó tóbi dáadáa abo àbí ẹranko ń gbà mí ẹranko abo wọ́n wà kọ Aisha sílá àwọn ṣíà tí wọ́n bá ń sọ pé wọ́n tí wọ́n ń sẹ́ni wọ́n gbé odidi ajá kankalẹ̀ wọ́n wà kọ Umar bin Khattab wọ́n kọ sára rẹ̀ wọ́n mọ̀ wá dẹ̀ lókù tí ajá rẹ̀ ó fi kú wọ́n ní gbogbo ẹ̀yìn èrò tẹ́ bá mọ̀ pé ẹ̀yin náà ń bínú sí Umar ọ̀yẹ́ máa wá lé ajá yìí lókù ṣé ẹ̀sìn yìí ni wọ́n gbogbo ilé ìnáwó ti dáhùn pé èsù nílò wọn ò sí nínú ẹ̀sìn Islam ẹ̀yọ́ máa yá wa àkídà tó fi sàhábà àkídà wọn lára àwọn sàhábà ẹ̀yọ́ máa yá mi alákọ̀ọ́kọ́ ni pé wọ́n parọ́ mọ́ wọn pé àwọn sàhábà gbàmì wọ́n já àlè bàgbà lọ́wọ́ àlè ẹlẹ́ẹ̀kejì wọ́n ní kéfìrí gbogbo wọn wọ́n pe àbá kan ní kìlíní tí mo sọ lẹ́ẹ̀kan ó ṣe síra kan wọ́n pe ní fòrówòlì káfí sẹ́bí àkáfí di síra àwọn kan ní fòrówòlì káfí síra kan lòun náà oníkàdà náà tó ara rí da wọ́n ní ẹnìkan nínú àwọn àfa àwọn ó ní gbogbo àwọn tí wọ́n tẹ̀lé ànábì pátá gbogbo wọn ni wọ́n ti ṣe rí gbà àpòsítẹ́sì gbogbo wọn ni wọ́n ti kó mẹ́sìn kẹfẹ́rẹ́ ni wọ́n ìlà sàlásà àbàwọn mẹ́ta péré alìmẹ̀gídáàd ìgbónà aswad sàábà mẹ̀gídáàd wọ́n ní wọ́n sí lára wọn abúzad al-Ghifari kò sí lára wọn Salman al-Farisi kò sí lára wọn. àmọ́ lẹ́yìn àwọn tá a kàn ní gbogbo àwọn sàábà tó kú Abraham bin Awf ní tọ́lá ní Sa'd ní Sa'id ní Abubakar Umar Usman ní gbogbo wọn bá dá kẹfẹ́rẹ́ ni wọ́n iná ni wọ́n ti wọ́n báyìí. kẹ́rì pé ìtọ́jú kọ́nà kọ́lọ̀ nígbà kídà ìwọ́n láti yunifásitì kọ́lọ̀mọ̀jà àmàlú ẹ̀rù lẹ́yìn náà wọ́n yẹ̀tẹ̀yìmúnà àsàhábà bí tàhíbì Qur'an wọ́n ní àwọn sàhábà wọ́n yí àlùkùránì padà kèémà àlùkùránì láti lẹ́mí ìfìlẹ̀ lọ́wọ́ lọ́wọ́ wáyé wọ́n ní wọ́n pa àwọn kankan rẹ̀ mẹ́ wọ́n ní tẹ́bá wọn ní alámúnáṣárá wọ́n ní kankan wà ń bẹ̀ wọ́n parẹ́ wọ́n máa parẹ́ ní torí ìsinú ábì ábì náà ti ń bẹ̀rẹ̀ ayé gbàdá ìwádìí rẹ̀ gíní lọ́sọ̀ kálẹ̀ ó ní alámúnáṣárá alákàṣọ́rẹ́ èyí kọ̀rẹ́ ọ̀wàdọ̀ àná àǹkàrí ìṣòro ọkọ̀rẹ́ alẹ́bí àǹkọ́dọ̀ dọ́hara ọkọ̀rẹ́ èyí tó wọ́n kún bẹ́ ọjà àníná àníyà dọ́hara àwọn ọlọ́wọ́ bá a ṣe àní ní àná rẹ̀ ẹ̀dàkùn ọlọ́run ní majú bá ọ̀rọ̀ àná ọlọ́run bá ṣe kiri ní wọ́n máa rí ìpíjì nínú alùpùpù ta'ala Allahu an dhalik àwọn afáà ní tẹ́sí màkókòrò ni wọ́n ọlọ́ni inna nahnu nazzalna dhikra ọlọ́ọ̀lá ọlá sọ Kùránì kalẹ̀ wa inna lahu lahafizun a máa sọ ọwọ́ bàjẹ́ òdíṣẹ́gí tó níka ọlọ́run sọ nǹkan rẹ̀ ẹnìkan wọ́n yí padà tẹ́mọ̀ pé irọ́ ni òpùrọ́ ni wọ́n ní tẹ́sí àmà pé òpùrọ́ ńlá ni wọ́n ní pé as-suratu makkiyya súrà alámúlẹ́sílá Mákà ló ti sọ kalẹ̀ ayé òṣìṣẹ́ bá ti mọ̀ àgbà tó wọ́n dé Madina àbí ó ti dáná rẹ̀ náà kéwà náà bóun tó wá sọ súrà kalẹ̀ táàtì ìbọmọ ní ìyàwó àwọn ṣe àti sọnù gan ooo gbogbo tí ń kà yìí wọ́n máa ń kà fún wọn nínú ilé kéwú ní o wọn ò ní jọ ń gbé jáde o wọ́n ń pè àkídà kan ní àtàkíyà ìtumọ̀ ẹni pé tó bá ti wà láàrin àwọn èèyàn tí wọ́n jẹ́ súnnà wọ́n sọ gbogbo eléyìí o ọmọ fi pamọ́ sínú rẹ̀ wọ́n bá sì kírun lẹ́yìn wọn kọjá padà ṣé àwọn ní kírun lẹ́yìn mo lọ sí Ethiopia lọ́dún kan mo ń bọ̀ láti Saudi Arabia mo wá ní stopover ní Ethiopia àwájú kúlẹ̀ ní departure hall àwọn retí plane dúró ìyàtọ̀ ṣé àkájọ fún tìmí gbogbo wa lọ lè kírun jama wà láì pọ̀tẹ́lẹ̀ wa lọ èmi wọ́n ń ṣe náfìlà èmi ń kí àṣẹ wọ́n fẹ́ jan àṣírí àti zúrì papọ̀ lọ́ba wọlé lọ́ba tó sẹ́gbẹ̀ẹ́ mi ọwọ́ á mú òkúta kan wá fi lélẹ̀ òkúta yẹn òkúta kàdìbàlá ni ní ilẹ̀ mímọ́ wọn lọ́hùn wọ́n lọ́lọ́ láti Mẹ́kà àti Màdínà lọ wọ́n ní àwọn ò lè fẹ́rí kalẹ̀ ní orílẹ̀-èdè kan láyé lẹ́yìn kàdìbàlá nígbà àwọn fi kírun ìlú kan àwọn mú òkúta kàdìbàlá lọ́wọ́ àwọn wà fi sí ilẹ̀ òkúta làwọn máa wá fi èrí kan sẹ́yìn máa ń pẹlẹbẹ báyìí bí àwọn tẹ́ máa ń táyé
kí ni wọ́n ń pè jam tí wọ́n ń ta pẹ́rẹ́pẹ́rẹ́ bó ṣe nínú ó ti lélẹ̀ báyìí ó ti bẹ̀rẹ̀ kalẹ̀ gbogbo olùdókì ilé òkúta ní orí kan gbogbo olùdókì òkúta ní orí kan àwọn àlùfáà àwọn ni wọ́n máa wá ṣépèlé wọn wọ́n máa ṣépèlé wọn wọ́n máa ṣépèlé wọn ọlọ́mọṣà ìsànú wa anábì láti ṣubú àṣàbì anábì ní ẹmọ́ máa bú kanú sàábà mi anábì ní sọ bẹ́ẹ̀ ọlọ́run ti kàkọ́ ní ọdún ọlọ́run alìyí mọ̀mìnì ọlọ́run mo ti yọ́nú sí àwọn mọ̀mìnì àwọn olóòwò ibà ti jẹ́ ibi yorùbá yẹ̀wò ní kàtàkà ṣẹ́gàrà àwọn tí wọ́n bá yà nábì ṣe bẹ́ẹ̀ wípé àwọn ti gbàgbọ́ gbogbo bá dé àwọn lọ bíkú bá dé àwọn lọ torí ẹ̀sìn ọlọ́run ọba ọlọ́run mo yọ́nú sí gbogbo àwọn tó wọ́n wà lábẹ́ ojú gbọ́ mi èmi ọlọ́run ti yọ́nú sí wọn ẹni ọlọ́run yọ́nú sí jama kí sí àwọn máa ń pè ní kèfèrí kí ló ṣe o wọ́n gba àdífà lọ́wọ́ á ní máa gbé fún Abubakar ọ̀rọ̀ rádáradá ẹ̀yọ́ mayami Imam Maliki ẹgbẹ̀dọ́sọ ó ní wọ́n wọ́n jẹ́dà fi kọ́níbi ìgbẹ́yìnbẹ̀lì ẹni tí ó bá rí nínú rẹ̀ pé òun bínú nǹkan táwọn sàábà aláàtàbí rasulillah taqad asabahu qawlullah ọ̀rọ̀ ọlọ́wọ́ bá yìí ṣiṣẹ́ lára ẹ̀ tọ́lọ́wọ́ bá ní ní ìgbìyànjú bí i mìlìkùfà ọlọ́wọ́ bá máa fa àwọn sàábà yọ́ máa fi wọ́n bí àwọn kèfèrí nínú tí wọ́n bá ti ń wọn wọ́n ní àyà yẹn ti sẹ́ma lérí ọlọ́run ti sọ tẹ́lẹ̀ pé òun máa fa àwọn sàábà tẹ́tẹ̀lé ànábì táwọn kèfèrí bá ti rí àwọn sàábà yẹn iná máa bí wọn pé àrọ́kùnrin yìí mú Imam Malik ẹni bá ti ń bínú sàábà nínú ẹ̀mí rẹ̀ ó ti di kèfèrí nínú ọ̀tọ́ ní kèfèrí ní máa bínú sàábà ọwọ́ káfíìn Imam Malik ní káfíìn Imam Ahmad bin Hanbal Abu Hanifa Imam Shafi'i Maliki gbogbo wọn ní ṣe àwọn sínú dùn Abu al-Zar'a náà wọn afọ sálàm ó ní idha ra'ayta ahdan yartaqsu ahdan min ashabi rasulillah tọwárẹ́ nìkan tí ń bínú ọ̀kan náà sàábà àbí ń kàbùkù rẹ̀ fa'lam annahu zindiq mọ̀ pé jàdùkú yẹn ni èèyàn rádaràdá kan tí ọ̀kan tọwọ́ ṣe láyé nínú àkídà wọn gbà pé ìyàwó Aisha òun àti Sọfwan tí wọ́n pẹ́ lójú ogun tí ọwọ́ mú ìyàwó wá sílé pẹ̀lú ẹṣin rẹ̀ tí ó sì gun ẹṣin pẹ̀lú ẹ̀ táwọn mọ̀nàbẹ̀kì ní wọ́n lè ṣe bàjẹ́ ni ṣé àgbà pé lóòótọ́ ló ṣe tí wọ́n bá ń dákọ̀ ìyàwó Aisha báyìí wọ́n ní zaniya lẹ́nu wọn lọ́wọ́ wípé ẹ̀ ń sọ̀rọ̀ nígbà tí ìṣẹ̀ nìkan wá àdíṣe ó sì náà lẹ́wọ̀n gbà tọ́nà sì sọ̀kalẹ̀ láti sẹ́mọ̀ pé ọlọ́run fàáyà kalẹ̀ pé iná lẹ́dínà já obìnrin ó fi ó sì bá tún mẹ́kùn àwọn tí wọ́n gbé rọ́wọ́ báyìí kò rí bẹ́ẹ̀ ó wà ní Kùránì ìtumọ̀ ẹni pé wà ní oṣù ṣíà ó ní nígbà tó pẹ̀lú Kùránì mọ́ Kùránì náà kọ́kọ́ bọ́ lọ́wọ́ rẹ torí kò sọ́rọ̀ mọ́ ó dà ní tìláwà ó ní tọ́lọ́run tí ó yẹ wọn sàábà nínú àwọn àkídà wọn òun náà ni pé àwọn táwí wọ́n ní gbogbo ẹni tó bá jẹ́ Ahlus Sunnah gbogbo ẹni tó bá jẹ́ Ahlus Sunnah wal Jama'a owó wọn báwọn bá ti rí káwọn òwe aláàrin ló wá Ahlus Sunnah àtẹni tí ó bá ti nínú àwọn Ṣíà Májílísì ọ̀kan náà àwọn àfá àwọn òun lọ sọ bẹ́ẹ̀ ó ní idha zahara al-Mahdiyu ó ní tí Mahdi bá dé Mahdi tá a sọ lẹ́ẹ̀kan ó ní fàyínàwó sàyúrì Aisha ó ní yóò di Aisha ìyáwa wà ìkímù alẹ́ alhaj yóò wá náà ní yóò lẹ́kọ̀ọ́ sinama yóò wá pa padà ẹ̀dá kò sẹ́nìkan máa ń jíyàn lẹ́yìn ọlọ́run tani mú ní ọlọ́run sọ́nà ní òun fi jíjí òkú lọ́wọ́ nìkan tẹ́ẹ̀sì mọ̀ pé ṣé àti sọnù gan wọ́n ní kọ́dà àbúlúlù ìmọ̀júsí tọ́pa ọmọlù lérí irun àbúlúlù ìmọ̀júsí tọ́pa ọmọlù lérí irun wọ́n kírun ọ̀sùbá lọ́wọ́ báyìí ó mọ́rún kírun fún wọn ó ti sápamọ́ sínú kọ̀rọ̀ nínú òkùnkùn ó ti jù ú ní nǹkan lẹ́yìn ẹ̀jẹ̀ wọn ń sàn àwọn sàábà kan wá gbé Umaru lọ ẹ̀jẹ̀ ti ń sàn lọ lébẹ̀ làwọn yòókù wá parí irun ìtumọ̀ ẹni pé tí aburú kan bá ṣẹlẹ̀ mọ́sálásí ẹnìkan lé lulẹ̀ ẹ wá ní àmbẹ̀lẹ́ irun ẹ̀ sílẹ̀ irun ẹ̀ gbé yìí àwọn kan máa kírun lọ sẹ́ẹ̀rí àbúrò màjúsì náà bọ́ náà kéde òṣèlú àwọn sí àwa wá sàárè rẹ̀ kan nígbà wọ́n wá rí sàárè rẹ̀ wọ́n wá kọ́ ilé sí wọ́n wá fi góòlù sí wọ́n wá faná sí níbi inú dání níbi inú ọmọ ìrọ̀lọ́dọ̀ lọ́dọọdún tí ọjọ́ tó kú bá ti pé gbogbo wọn wá lọ síbi sàárè rẹ̀ wọ́n máa wá yí ńlẹ̀ wọ́n máa wá kí o ṣeun tó gbà wá lọ́wọ́ o ṣeun tó pa o wọ́n máa ṣàdúrà fún wọ́n máa fi ní kalẹ̀ fún mọ̀júsí
àmọ́ gbogbo àwọn aburú yìí wọn ò ní tètè introduce rẹ̀ fáwọn ọmọ àwọn tí wọ́n fẹ́ kó rúgbà wọ́n kàn máa ní ẹ̀rọ akọ̀ọ́nṣẹ́ akọ̀ọ́ló àwọn tó ti fún scholarship nílẹ̀ haúsáǹsì thousands ni wọ́n tí wọ́n lọ lè kẹ́kọ̀ọ́ tí ń sọ yìí tí wọ́n dé tí wọ́n máa wá sọ ìdàkejì ń tà sọ mí wọ́n ti kọ́ àwọn yunifásitì mélòó kan sílẹ̀ haúsá wọ́n ti gbà wọ́n ti tà síbẹ̀ ẹni bá ní ó wà lórí WhatsApp ó lè kọ́lù mi anytime kí n sẹ́ndì fídíò wọn nílẹ̀ haúsá kí n sẹ́ndì ẹ̀ sí ibi ọjọ́ kan wọ́n gbáyà báyìí yàwùsẹ́ èyí tó mọ̀ sí ọlọ́run àdínú pílẹ̀nì tí pílẹ̀nì bá fẹ́ jábọ́ àbí pílẹ̀nì fẹ́ dágún yàwùsẹ́ ya Hasan yàwùsẹ́ aburú ní sọ́dún lágbà ọjọ́ jama àní àwọn ọmọ haúsá tí ń ṣe yàwùsẹ́ nílẹ̀ haúsá àwọn àwọn táwọn ọlọrin àwọn náà ń ṣe oníkọ̀rọ̀ tó dáhùn bàbá wa ní bídà gan lọrin gan wọn ni wọ́n kọ́kọ́ bá wọn jà wọ́n kọ́kọ́ ní àwọn fàrúnà tí wọ́n fi ṣe náà àwọn ọmọ olóògùn ní lọ́nà wọ́n ní òkúta gbé lọ́rùn yà á fi ṣe dáwà ní mo ní àpòlẹ́ ti máa fi sùn lẹ́mọ̀ á fi ṣe dáwà ẹ̀ ṣe ìbọn dèrò mọ́ ẹni tọ́ra yín ní ìṣe dáwà àwọn àtìgbọ́ èyí ti mẹ́lẹ̀ tàbí ìrújútù ìmẹ́sọ́dé ọlọ́mọdé tó wà tọmọtọmọ láàrin ìṣẹ́jú márùn-ún tó kù pẹ̀lú ìgbẹ̀dà tọ́lọ́wọ́ wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọ̀rọ̀